Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Yes, so any Muslims brothers and sisters ni ṣáyọ̀ ni mo bá yín léni ṣáwọ̀ ẹ̀ ń lọ déédé ẹ̀mí àṣìkà àmín. Okay, kí ni mo mú wá fún yín léni? Another sengemenge nutritious juice ni mo mú wá fún yín léni. Okay, kí ni mo mú wá? Which is mango milk shake. Ẹ máa tún ní kí ni? Yes, mo mọ̀ pé mango wà nsìn. Òun la fẹ́ fi ṣínú mango pọ̀ dáadáa, so ẹ kàn má jẹ mango lásán fẹ́rẹ̀, ẹ tún mú ní àrà ọ̀tọ̀ tó máa tún fi ṣara lóore in a nourished form. So má bàa dènà pẹ̀lú púpọ̀, mango yìí ni ẹ dà sí. Ẹ lè lo sugar, ẹ dẹ̀ lè lo honey, but sugar lèmi yàn láàyò níwọ̀nba díẹ̀. Ẹ ti rí nǹkan tí mo mú ní ráńpẹ́. Tóyé, then your milk. Wow, ẹ wo kọ́lọ̀ ẹ̀gàn. Oh, isn't that beautiful, yeah? So a máa ṣe kí ni? A máa blend ẹ̀. Wow, the smell, the mango smell. Wait, shaking it. I will call it way jadi. So now, I drink coffee. Ice blocks, cup. Isn't this beautiful? Isn't this looking sumptuous already? Very, very nice. Ẹ̀yin ará mi nílé lóko lódò. Ẹ̀yin Muslims brothers and sisters mi. Mo lérò pé ẹ enjoy little recipe tí mo mú wá fún yín lénìí. Ẹ kàn má ra mango kẹsàn kẹwàá ní ẹ kàn slice ẹ̀ ń jẹ. Fine. You can do it in this manner as well. Ó máa ṣe ara yín ní oore dáadáa. Please recreate and let me know in the comment section. Tẹ́ bá like ẹ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share videos mi worldwide. You know I love you guys. Ire o, Ramadan Kareem.